Lẹ́yìn tèmi ẹ ṣáà mọ̀ bó ṣe ń lọ láàrin Pasuma àti Tiri lẹ́dà ọmọ ẹ̀ tó ṣúọ̀ ni wọ́n lọ́mọ tó bá ti mọwọ́ wẹ̀ ó mà bá gbà jẹun òun ni tó ń ṣẹlẹ̀ báyìí o òun ni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o ṣe ṣáà rí pé Pasuma with happiness ló fi ra nice car tó kàn wọ́n pé bọ́bọ́ yóò lè má bá mi jó orúkọ kò lè má bá mi ró gbogbo èèyàn náà wò pé òkè whichever way ó kọ́kọ́ ṣalákọ̀ọ́kọ́ mo lọ London mo lọ Yankee lọkùnrin lẹ́bírí okay fine but kò wá lè máa lo rubbish car now jẹ́ kó tiẹ̀ kọ́ elevate ẹ̀ náà bí Pasuma ṣe rò pé okay you know what let me just elevate this guy. It's a good gesture. Pasuma is just too nice, you know. A lot of people have benefited from Pasuma. I can't even count. Some, their voice has not been even heard. Vibe a lot. Pasuma has done a lot. Until later too is very, very appreciative. Oh no, kọjá ayé torí tó bá ti kọjá ayé ni kò ní débi by all our fans ẹ̀ náà ló ń jẹ because kò sí ẹ ṣáàrí bó náà ṣe ń ṣe pẹ̀lú Pasuma ó ń kúrò ń ga ni because kò bá bẹ̀ jẹ́ tí ò bá ti bá bẹ̀ jẹ́ inú Pasuma máa ń dùn so kò sọ́mọ tó bá ṣe dáadáa sọ́gá ẹ̀ torí ọ̀gá ẹ̀ ò ní wú torí ọ̀gá ẹ̀ bá dẹ̀ wú your ọ̀gá can do anything ọ̀gá ẹ̀ lómi fún nílé ó fún mọ́tò ok tó fún mọ́tò gan lè fún lé iye tó ń ta mọ́tò yìí náà ra lé náà àwọn èèyàn ra lé with the same amount tó fi ra mọ́tò so likewise náà ó fún mọ́tò fún ilé náà ni nǹkan tó ti elevate lé ó ti fàṣẹ sí ẹ̀yin èèyàn náà ẹja àti ẹ̀ lọ gbọ́ gbogbo bí sẹ̀rẹ̀ ṣe lọ ẹ̀gbọ́n bí Pasuma ṣe ṣàdúrà fún náà pé lẹ́yìn eléyìí o èyí tó tún ń bọ̀ lẹ́yìn ọmọ àjù bẹ́ẹ̀ lọ don't forget to subscribe like and share. This is DIGINAIJA. Àwọn ni wọ́n ti ń ṣe mọ́tò ńlá ó ní pé kí ló wí kí ni wí àrèbá àwọn ni wọ́n ti ń ṣe ọkọ̀ bọ̀gìnì yìí ẹ̀gbà ẹ̀bá àti àwọn ọkọ̀ bọ̀gìnì àwọn òǹtí ìrarò mọ́tò báyìí rí o. Wow. Gbogbo ẹgbẹ́ àwa o ẹgbẹ́ wa mọ́tò yìí kó máa ṣe jẹ́jẹ́ o àwọn yọ o ẹgbẹ́ wa mọ́tò yìí kó máa ṣe jẹ́jẹ́ ni o torí mọ́tò ọmọ àrẹ̀bá píṣọ́ọ̀rì ni pàṣẹ kan náà play ẹ máa ṣe pàṣẹ náà play ní mọ́tò Tiri o. One leg with leg with àárọ̀ ti bá yín wá ilé Ọlọ́run kó máa wà bẹ́ẹ̀. ẹ ṣe òun ní ìsìnkú náà alhamdulillah ìdè máa ń yáre àtìmọ́kọ́kọ́ yín ní lọ́wọ́ àwàyè àrìyè lẹ́yìn eléyìí ńlá ilé ló kú tàbí àwọn abẹ́ ṣí ń bàdàn bára ọlọ́run àwọn aṣílẹ̀yìn very soon this year Olúbàdàn house alhamdulillah ẹ wá jẹ́ rí ẹ sí wàhálà ẹ ṣe.